Ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ̀ àdàbà o. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé mi wọ̀. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, wá ṣàkóso ayé mi o àdàbà o. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé mi wọ̀. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ ṣàánú mi àdàbà o. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé mi wọ̀. Ẹ̀mí ọ̀run wá o, bá wa pé Olúwa. Wá dàbíra o, lónìí o adé. Ẹ̀mí ọ̀run wá o, bá wa pé Olúwa. Wá dàbíra o, lónìí o adé orí. Wá 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 ẹ̀mí mímọ́, wá 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 alágbára, wá o wá o wá o. Wá 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 ẹ̀mí mímọ́, wá 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 alágbára, wá o wá o wá o wá o wá o wá o. Jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, bàbá wa dúpẹ́, kábíyèsí àyìn lógo. Ọlọ́run alágbára gíga, kábíyèsí àtóbi jùlọ, àyìn lógo nítorí ẹ wà láàrin wa, ẹ wà pẹ̀lú wa, ẹ ò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé a mọ̀ nítorí ọ̀rọ̀ yín sọ wípé àwọn ọmọ kìnìún a máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa wọn kì yóò ṣaláìní ohun rere kan. Olúwa a dúpẹ́ wípé ìfẹ́ yín dájú, àánú yín dájú. Ìfẹ́ àti àánú yín òun ni a rọ̀ mọ́. A gbẹ́kẹ̀lé títóbi àti agbára ọ̀rọ̀ yín wípé ẹ ò ní fi wá sílẹ̀ fún ìyànjẹ. A ní ìgbàgbọ́ tí ó yè kooro nínú ọ̀rọ̀ àti ìpinnu tí ẹ ti fún wa ní pé a ò ní pàdánù ohun rere kan nítorí a ní ìgbàgbọ́, a ní ìgbẹ́kẹ̀lé nínú yín. Ìgbẹ́kẹ̀lé wa Olúwa ẹ má jẹ́ ó já sí asán. Olúwa ẹ kọ́ wa láti dúró ṣinṣin. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti ní ìrètí tí kì í ṣá, ìrètí ògo nínú Kristi, nínú ìpadàbọ̀ Olúwa wa Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ kí a ní ìrètí, ẹ fún wa ní ìrètí tí kì í ṣá, ìrètí tí kì í dìbàjẹ́, kí a lè mọ̀ wípé ayé yìí kọ́ ni ilé wa, wípé Kristi ń bọ̀ láti fún wa ní ìrètí ògo, láti sọ wá jí nínú ẹ̀mí, láti sọ wá di ọmọ Ọlọ́run lóòtítọ́, láti mú wa lọ sí ilé ògo, láti mú wa lọ sí ìjọba Ọlọ́run. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti ní ìgbàgbọ́ àti ìrètí títí dé òpin. Olúwa ẹ kọ́ wa mọ̀ ṣe kí a lè sá fún ìkẹ̀kùn ayé yìí, fún gbogbo ohun tí èṣù àti ọ̀tá fẹ́ fi dì wá mú, fẹ́ fi dì wá lọ́nà kí a má bàa gòkè lọ. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti sá fún ẹ̀ṣẹ̀. Ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin Ọlọ́run ṣe jẹ́ mímọ́. Ẹ kọ́ wa Olúwa láti kóra wa ní ìjánu. Ẹ kọ́ wa Olúwa láti rìn déédéé. Ẹ kọ́ wa Olúwa láti rìn nínú ìlànà tí ẹ ti fi fún wa. Olúwa ẹ kọ́ wa láti fi ayé wa láti fi sin àwọn aláìní, láti fi sin àwọn opó, láti fi sin àwọn tí wọn ò ní baba. Ẹ jẹ́ kí a fi gbogbo ohun tí a ní, gbogbo dúkìá, gbogbo ọgbọ́n àti ìmọ̀ àti ẹ̀kọ́ tí a ti rí gbà. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti fi sin àwọn tí ò ní, kí ẹ̀yin Ọlọ́run kí ẹ lè bá bùkún fún wa. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, atóbi jùlọ ẹ gbà yín wa. Ìyìn, ògo àti ọpẹ́ ni ó yẹ orúkọ yín ní òkè ọ̀run. Kristi Jésù agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. A dúpẹ́ fún ìpèsè tí a ní láti pàdé
ní èní gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní àtijọ́. Ní èní a máa wo ọ̀rọ̀ Ọlọ́run, a lè máa kẹ́kọ̀ọ́ tí a máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Joel àti ìwé Acts. A ó fi ìwé bíbélì méjèèjì yìí a ó fi ṣe ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ kí a kọ́kọ́ ka ìwé Joel torí à ń sọ̀rọ̀ nípa gbígba ẹ̀mí mímọ́. Gbígba ẹ̀mí mímọ́. Báwo ni a ti ṣe lè gba ẹ̀mí mímọ́? Àwọn ta ni ẹ̀mí mímọ́ wà fún? Báwo la ṣe lè gba ẹ̀mí mímọ́? Àti wípé kí ni ẹ̀mí mímọ́ yìí? Kí ni iṣẹ́ nínú ilé ayé onígbàgbọ́? Kí ni iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ní í ṣe fún àwọn tí wọ́n gba ẹ̀mí mímọ́? Ẹ jẹ́ kí a ka ìwé Joel orí kejì láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Yóò sì ṣe níkẹyìn, èmi ó ti ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀. Àwọn arúgbó yín yóò máa lá àlá, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran. Àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ́kùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ́bìnrin ni èmi ó tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọ̀n-ọn-nì. Èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn ní ọ̀run àti ní ayé, ẹ̀jẹ̀ àti iná àti ọ̀wọ́n èéfín. A ó sọ oòrùn di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀, kí ọjọ́ ńlá àti ẹ̀rù Olúwa tó dé. Yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. Nítorí ní òkè Síónì àti ní Jerúsálẹ́mù ni ìgbàlà yóò gbé wà, bí Olúwa ti wí, àti nínú àwọn yòókù tí Olúwa yóò pè. Kí Olúwa kí ó bùkún fún ọ̀rọ̀ rẹ̀. À ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ ní àṣálẹ́ yìí, àti wípé kí ni àsọtẹ́lẹ̀ Joel yìí, kí ló túmọ̀ sí? Tí a bá wọnú ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti sọ ní àsọtẹ́lẹ̀ nínú májẹ̀mú láéláé ni ó wá sí ìmúṣẹ ní májẹ̀mú titun. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni ohun tó sì kù tí Ọlọ́run fi sí ọjọ́ iwájú ní ìgbà ìkẹyìn tí a wà nínú ẹ̀ tí yóò tún ṣì wá sí ìmúṣẹ. Ìgbàgbọ́ àti ìrètí tí a dẹ̀ ní ni wípé Olúwa Ọlọ́run alágbára tí ó mú àwọn ọ̀rọ̀ ìṣáájú wá sí ìmúṣẹ yóò dúró ṣinṣin láti rí wípé ọ̀rọ̀ rẹ̀ kò tàsé. Yóò dúró láti mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ nínú ọjọ́ tí a àti ìgbà tí a wà yìí. Nínú ìwé tí a kà ń sìn, Joel wòlíì ó ń sọ tẹ́lẹ̀ nípa ìgbà ìkẹyìn. Ìyẹn ni pé ó ń sọ fún àwọn ọmọ Júù wípé ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí òun yóò fi ẹ̀mí rẹ̀ sínú ọmọ ènìyàn gbogbo, tí òun yóò tú ẹ̀mí rẹ̀ dà sí orí gbogbo ènìyàn. Kò kàn ṣe fún àwọn ọmọ Júù nìkan tàbí fún àwọn ọmọ Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n gbogbo àwọn tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. Ìyẹn ni pé títí wa ní láti rẹra wa sílẹ̀ kí a sì ké pe orúkọ Olúwa. Títí Ọlọ́run òun ni láti tú ẹ̀mí mímọ́, láti tú ẹ̀mí mọ́ sí orí àwọn tó bá ń ké pe. Ìdí tí a fi nílò ẹ̀mí mọ́ ni wípé ọjọ́ ìkẹyìn ni a wà. Ọjọ́ ìkẹyìn dẹ̀ túmọ̀ sí wípé à ń súnmọ́ ìdájọ́. À ń súnmọ́ ọjọ́ ìdájọ́ tí Kristi yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ìyẹn ni pé ní ìgbà ìkẹyìn tí a wà yìí, Jésù Kristi ọmọ Ọlọ́run tí ó jẹ́ ọ̀gá ògo yóò ṣe ìdájọ́ gbogbo ọmọ ènìyàn. Ìdájọ́ ọmọ ènìyàn tí Kristi Olúwa yóò ṣe yìí yóò dẹ̀ kò ní sí pẹ̀lú àánú. Kì yóò sí àánú, kì yóò sí ẹjọ́, nítorí ọjọ́ náà ọjọ́ ìbínú Ọlọ́run ni. Kí ni ìdí tí Kristi ò ṣe ní ṣe àánú ní ọjọ́ ìdájọ́? Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ní ìsìn àti ní inú májẹ̀mú titun, Kristi ti fi ẹ̀mí rẹ̀ ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ìyẹn ni pé Ọlọ́run mọ̀ wípé ọmọ ènìyàn ò lè sin Ọlọ́run bó ṣe tọ́ àti bí ó ti yẹ. Nítorí náà ni Ọlọ́run ṣe fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ìyẹn ni pé lẹ́yìn tí Kristi kú tó jíǹde, Kristi tún ṣe ohun kan tí ó tóbi.
ó fi ẹ̀mí ẹ̀ ó fi fún gbogbo àwọn ẹni tí ó bá gbẹ́kẹ̀lé. Ìyẹn ni pé tá bá ní gbàgbọ́ nínú ikú Kristi, tí a dẹ̀ nírètí, tí a dẹ̀ bí Ọlọ́run, tí a rí ẹ̀mí Kristi gbà, a ó sún kúrò nínú ewu ìdájọ́, a ó bọ́ sínú ayọ̀ ìgbàlà. Ṣùgbọ́n àwọn tí wọn ò bá ní ẹ̀mí Kristi, tí wọn ò bá ní ìgbàgbọ́ àti ìgbàlà nínú Kristi, ewu Ọlọ́run ṣì ń bẹ lórí wọn. Ìyẹn ni pé àwọn ẹni náà wọn ò ní ayọ̀ ìgbàlà tó bẹ́ẹ̀ gẹ́ bí àwa tí a ní ìgbàgbọ́. Ayọ̀ ìgbàlà tí à ń sọ̀rọ̀ yìí ó wà fún àwọn tí wọ́n rẹra wọn sílẹ̀, àwọn tí wọ́n bẹ Ọlọ́run fún àánú, àwọn tí wọ́n ṣe kíni, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n dẹ̀ ń retí ìjọba Ọlọ́run nínú Kristi. Nítorí náà, bí Joel ṣe sọ, ọjọ́ ìdájọ́ náà yóò jẹ́ ọjọ́ ìbínú àti ìpohùn rere láàrin àwọn ọmọ ènìyàn. Nítorí gbogbo àwọn ohun tí a ti mọ̀ tẹ́lẹ̀ rí yóò di rúdurùdu, gbogbo ayé yìí ni yóò bàjẹ́ tán. Àwọn tí wọ́n bá dẹ̀ ń gbé ilé ayé ní ìgbà náà, wọ́n máa pohùn rere ẹkún. Ṣùgbọ́n ayọ̀ ni yóò jẹ́ fún àwa tí a bá ní ìrètí nínú Kristi. Nítorí Olúwa ò ní jẹ́ kí àwọn tí ó gbẹ́kẹ̀lé kí wọ́n rí ìdíbàjẹ́. Ògo fún orúkọ Olúwa. Jẹ́ ní pé Joel sọ nínú ìwé ilẹ̀ nǹkan sí wípé ní ọjọ́ ìdájọ́ Ọlọ́run, ẹ̀mí Kristi, ẹ̀mí mímọ́ tí Ọlọ́run yóò fi sí orí àwọn ènìyàn, tí Ọlọ́run yóò fi kún àwọn tí ó gbẹ́kẹ̀lé, ẹ̀mí mímọ́ yìí ni yóò mú àwọn kan yàtọ̀. Ẹ̀mí mímọ́ yìí ni yóò mú àwọn kan sọtẹ́lẹ̀. Kí ni ìsọtẹ́lẹ̀ wọn dẹ̀ wà fún? Òun ni láti rí wípé ọ̀pọ̀ ni àwọn ẹni tí Ọlọ́run gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ wá sínú ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kí a tún wo ní kọ́mọ́, kí a tún wo ìwé Áàtì, ìṣe àwọn àpọ́stélì orí kejì láti ẹsẹ̀ kínní. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí kejì. Ó wí báyìí láti ẹsẹ̀ kínní wípé nígbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́stì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn, ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run wọ́n sì ń gbé Jerúsálẹ́mù. Kí ni ohun tí Bíbélì sọ fún wa sí? Òun ni wípé ní ọjọ́ Pẹ́ńtíkọ́stì, lẹ́yìn ìgbà tí Kristi ti jíǹde, nígbà tí ó tó àkókò fún ẹ̀mí mímọ́ láti bà lé àwọn onígbàgbọ́, gbogbo àwọn onígbàgbọ́ ìgbàanì wọ́n wà ní ibì kan tí wọ́n ń gbàdúrà, tí wọ́n ń retí ìpadàbọ̀ ẹ̀mí, tí wọ́n ń retí ìfarahàn ẹ̀mí Ọlọ́run. Níbi tí wọ́n dẹ̀ ti ń gbàdúrà, tí wọ́n ń dúró ti Ọlọ́run, ni ẹ̀mí mímọ́ ti bà lé wọn bí àwọn iná. Bí ẹ̀mí náà ṣe bà lé wọn bí àwọn iná, Bíbélì ní wípé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọtẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èdè mìíràn sọ̀rọ̀. Ní ayé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ ohun tí a rí nínú ìjọ gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ kò ń ṣe ìsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ. Ìyẹn ni pé gbogbo àwọn tí wọ́n fi àwọn mìíràn sọ̀rọ̀, tí wọ́n ń lo èdè, tí wọ́n ń lọ àwọn wọn, tí wọ́n ń sọ̀rọ̀ bíi pé wọ́n sọ èdè ẹ̀mí, púpọ̀ nínú ẹ̀ kì í ṣe èdè ẹ̀mí. Nítorí èdè ẹ̀mí tó jẹ́ òtítọ́ yóò jẹ́ ohun tí èèyàn lè gbọ́, tí èèyàn lè túmọ̀. Ṣùgbọ́n tá bá ń fi èdè mìíràn sọ̀rọ̀ tí ò sí ìtumọ̀, kò ń ṣe láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wa. Tàbí tí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí a kúkú wà ní ibi ìkọ̀kọ̀ kí a máa gba àdúrà wa sí Ọlọ́run. Tá yẹ kí a tún wo ìwé ìṣe àpọ́stélì chapter 19. Ó ní báyìí wípé ó sì ṣe nígbà tí Apollo ti wà ní Kọ́ríńtì tí Paul kọjá lọ ní ẹkùn òkè,
Ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan, ó sì wí fún wọn pé ẹ̀yin á gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún un pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ó sì wí pé ǹjẹ́ baptismu wo ni a baptisi yín sí? Wọ́n sì wí pé sí baptismu ti Jòhánù. Paul sì wí pé ní tòótọ́ ni Jòhánù fi baptismu ti ìrònúpìwàdà baptisi. Ó ń wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́, èyí ni Kristi Jésù. Nígbà tí wọ́n sì gbọ́, a baptisi wọn ní orúkọ Jésù Olúwa. Nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mímọ́ sì bà lé wọn, wọ́n sì ń fọ èdè mìíràn, wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀. Iye àwọn ọkùnrin náà gbogbo ó tó 12. Ìyẹn ni pé tá bá wo ìtàn tàkà yìí, àwọn tí Paul fi ọwọ́ lé láti rí ìgbàgbọ́, láti rí ìgbàlà àti ìgbàgbọ́ nínú Kristi, Bíbélì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èdè mìíràn sọ̀rọ̀. Ìyẹn ni pé èdè tí wọ́n ń sọ kò ń ṣe ohun tí a mọ̀ báyìí, ṣùgbọ́n tá bá wo àwọn tí wọ́n ti fèdè fọ̀ nínú Bíbélì, gbogbo ìfèdèfọ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì tí ó jẹ́ èdè tí wọ́n fi ń gbàdúrà sí Ọlọ́run, ó jẹ́ èdè tí èèyàn lè gbọ́ ṣùgbọ́n èèyàn lè má mọ ìtumọ̀, ṣùgbọ́n ó jẹ́ èdè tí èèyàn ẹlẹ́ran ara bíi tí wọ́n ń sọ, kò ń ṣe èdè ọ̀run táwọn áńgẹ́lì ń sọ. Ìdí tá fi gbọ́dọ̀ ṣe àwíjàre yìí fún gbogbo wa ni wípé èdè tí ẹ̀mí mímọ́ ń fi fúnni, ó jẹ́ èdè tí èèyàn lè gbọ́, tí ẹlẹ́ran ara bíi tí wá lè túmọ̀. Ṣùgbọ́n tí a bá wo ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ìjọ nísìnyí, a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìsọtẹ́lẹ̀ nínú ẹ̀mí, ọ̀pọ̀lọpọ̀ ìfèdèfọ̀, ó jẹ́ ohun tí àwọn ènìyàn tí wọ́n fi ọkàn wọn sọ, kò ń ṣe èdè ẹ̀mí mímọ́ ní tòótọ́. Ìdí tí ò kí ń fi ń ṣe èdè ẹ̀mí mímọ́ ní tòótọ́ ni pé kódà àwọn kan ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ìfèdèfọ̀ yìí. Ìdí nìyẹn tí ò fi sí agbára Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ, nítorí kíni ìfèdèfọ̀ wọn kò wá láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. A gbàdúrà wípé Ọlọ́run yóò fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ, láti gbàdúrà nínú agbára ẹ̀mí mímọ́, láti fi gbogbo ohun tí a ti ní ìrètí nínú ẹ̀ láti fi wọ́n sílẹ̀, láti gbẹ́kẹ̀lé Olúwa, láti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ àti fún wa láti gba ìgbàlà tí ó péye. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ fún àǹfààní tí a ní, a dúpẹ́ fún oore ọ̀fẹ́, a dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún ìpèsè, a dúpẹ́ wípé ẹ̀yin ni ọba olùgbàlà àti aláṣepé ìgbàgbọ́ wa. A dúpẹ́ wípé nínú ohun gbogbo ẹ̀yin ni ẹ bá lórí ohun gbogbo, ẹ sì jọba lórí ohun tí ń mí àti ohun tí ò mí. Ẹ sì ti pinnu wípé ní ìgbà ìkẹyìn ẹ ó fi ẹ̀mí yín, ẹ ó fi lé gbogbo ènìyàn. A gbàdúrà gẹ́gẹ́ bí àwọn tí ó ń retí ìjọba yín, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bẹ̀bẹ̀ fún agbára ẹ̀mí mímọ́, wípé ẹ ó fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti wá ẹ̀mí mímọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Olúwa, a gbàdúrà fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti gba ẹ̀mí mímọ́ Ọlọ́run tí yóò fún wa ní agbára láti wàásù ìyìnrere Kristi, kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ó lè kúrò nínú ìparun wá sínú ìgbàlà, wá sínú ìjọba Ọlọ́run, wá sínú ìmọ́lẹ̀, kúrò nínú òkùnkùn. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Alágbára gíga, a dúpẹ́, a gbàdúrà fún ọ̀rọ̀ tí a ti gbọ́ lónìí wípé ẹ ó kọ́ wa láti wá ojú rere yín síbẹ̀. Ẹ ó gbà wá kúrò nínú gbogbo ohun tí a ti gbẹ́kẹ̀lé, gbogbo ohun tí a ti fi ṣe àmúṣagbára, kí a lè ní ìrètí nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú ẹ̀mí Ọlọ́run. A gbàdúrà wípé ẹ̀mí mímọ́ Ọlọ́run yìí yóò ṣe amọ̀nà wa, yóò máa darí wa, yóò máa tọpasẹ̀ wa sí ọ̀nà ìyè. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Alágbára gíga, ẹ gbà ìyìn wa. A ó máa yìn, a ó máa gbé yín ga, nítorí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín láé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.